tán bá ń tàn ọ́ ìrò pé yẹ kó o mọ́ tanra rẹ o. Ìmọ̀ràn kékeré bó bá wù ọmọ lò bá wù ọmọ mọ̀ lò. At 35, 36 upward irú rẹ kó yẹ kó tún máa dámọ̀ràn wípé o lè ṣe second wife o. Torí ilẹ̀ tí ń ṣú lọ náà nù wọ́n jẹ́ ń tàn. So ráwọn tẹ́ ẹ jọ wà bí age mate wọn lè fẹ́ marry ní ìsìn kí wọ́n wá níwọ̀ làwọn fẹ́ mọ́ tanra rẹ̀. Ẹni tó tún lè wò wípé òkè o mò ń wẹ́ni tó mature díẹ̀ láti fẹ́ lẹ́ni tó jẹ́ wípé bóyá ìyàwó rẹ̀ kú kò yí ọba ẹ̀ náà sìn tí ó sì fẹ́ single mother ó tún lè consider. Mélòó gan nínú wọn ní consider irú èjì bẹ́yẹn láti marry mọ́ ní ìsìn. At 35 upward bá tí ì marry ó bẹ́tà kó consider second wife bí tọ́ọ̀dù bá lọ sí ṣe o kó tó di wípé àwọn tó ń wò pé kí ni wọ́n sọ náà ni wọ́n padà máa bú ọ nígbà tó bá yá. So ti yí ọba ẹ̀ náà ẹ̀sìn ó lè rí ọkùnrin at the age of 36 kó lóbìnrin 35 years lòún fẹ́ yóò òun náà wọ ẹni tó jẹ́ pé bóyá bíi 25 ẹlòmíì gan ti ẹ̀ lè mú 23. So ti yé báyìí ní ẹ̀sìn mọ̀ jẹ́ kó bọ́ ọjọ́ tí ń lọ tán ọ̀sán òpínlẹ̀ obìnrin ẹgbẹ́ sú òye báyìí ní ẹ̀sìn wọ́n sọ wípé èèyàn kan sọ pé àyàfi tó bá tún wá fẹ́ wò pé bóyá owó wa ń bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa. So yé báyìí ní ẹ̀sìn tó wá wò pé òkè o ẹni tó kéré sí ọ nìwọ náà fẹ́ ló tún kù o. Ṣùgbọ́n wípé at the age of 40 kọ́ ọ sì tún máa dúró wípé single guy ló ń wá ká ìwọ náà yájọ fọ̀rọ̀ láàrin èmi àti ẹ tí àbúrò ẹ̀kan àbí bọ̀dẹ́ ẹ̀kan tó bá jẹ́ bí 40 years ṣé tó bá mú ìyàwó 40 years wálé pé ẹni tí mo rí tí mo fẹ́ nì ṣé wọ̀gbọ̀n ọ̀ní pìyàn sí kọ́nà pìyàn sí kọ́nà kò sì rí nu. So ti yé tó o bá ti gbẹ́nulé tó o tiẹ̀ ti wọ 35 ká tẹ̀sán kọ́ tiẹ̀ tó gbẹ́nulé ìyún sì dáa. Tó o bá ti wọ 35, 36, 37, 38, 39, 40 kò sí pé èèyàn kan tún sọ wípé kí la yóò sọ mọ́ o ọ ti ro gbogbo yẹn sẹ́yìn o. So ti yí ọ gbogbo ẹrù kí la yóò sọ tó di mẹ́rù tẹ́lẹ̀ táìmù nìyẹn láti já alẹ́ o kó o consider second o. Má jẹ́ èèyàn kan bá tiẹ̀ jẹ́ o ẹni bá kọ́ sọ̀yàn tó lórí ibù ní kò fi bú ni o sọ́ọ̀sì mọ́ gbogbo Alájìkẹ́ mọ́ ń sọ ayé rẹ ni o. Alájìkẹ́ rí iná o ìwà ńlá ìkẹ́kọ̀ọ́ mẹ́tẹ̀ ṣe ó dàbọ̀.